Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. àfa àwọn abúlé tí mi sọ pé fatia kéwọn wọ́n ní àwa níbi nìkan la dá ké wọ́n ló wá bẹ̀rẹ̀ látòrí báràká wọ́n ní ẹ jẹ́ ká fọkàn sí lápapọ̀ wa wọ́n ní ká ẹ já fatia àti tó ti kú kọ́lọ̀ mọ́jàra ó ní wọ́n àwa táwa náà wà láyé mọ́jàra ó ní àwa náà tọmọtọmọ al-Fatiha. bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladhina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin. à ń lọ síbi àti gbọ́ wá síwá. Bàbá wa bílẹ̀ ti fi ní irú ọjọ́ òní náà ni wáàsí mọ kódà bí ò bá pọ̀ púpọ̀ èyàn tí ó bá wa sọ náà ẹlẹ́kọ̀ọ́ ni wáàsí tí ń lọ wí níbi mímbà dédé sí i. àfa abúlé sọ pé bó ti lè wù kó yẹ wá tó bó ti lè wù kí agbádùn tó tẹ́ni tó lẹ̀ ní ó gbẹ́ mi padà ẹ dákun kí ni karahun kí ni fàárí kí ni gàá. Allahu akbar. Orúkọ tí wọ́n bá ń sọ yẹn. ẹni yọ sọnù kí ọwọ́ ẹ ní wá wa tí àwa náà ní wá yín sí ẹ pẹ́ fún wa tí ìwọ̀n ní wàá máa wà pẹ̀lú yín ẹ ní ṣàṣetì ẹ ní ṣàìdó àgbà gbogbo tẹ bá wí fún wa lẹ́yìn á máa wà dáadáa ojú òde ní tiwọn ẹ ṣe gan ọ̀dà láláwà lápò àtà nílá. Àwọn ní ẹwọ́ ẹ jẹ́ kí n sọ fún yín ìrẹ́ mọ́mọ́ sọ fáwọn èèyàn ṣé ẹ rí ikú tẹ̀ ń sá fún Coca-Cola gan gbogbo olówó láyé tí wọ́n ń ṣe fáàrí pò náà lówó tí wọ́n á bilé rè pé ìyẹn lágbájá níjọ́ tó o ti lówó ta lọ́ta rẹ̀ là tó o bá ti lè rí yẹn percent àgbọn olówó ni ẹ. yẹmú tukun lórí bàrọ yá. ẹ kò sí tàbí ṣùgbọ́n rẹ̀ gbogbo apáta la máa kú. subhana man la yamut. ọba tó dákú nìkan ni ò ní kú wọ́n jẹ́ kí n sọ̀rọ̀ arábìnrin méjì kan fún ẹ ẹni àkọ́kọ́ ní. ẹ wá jọ̀wọ́ àwa ẹ sọ pé Allahu Akbar. Allahu akbar. ẹ bá mi wí lẹ́ẹ̀kan sí. Allahu akbar. ẹ bá mi dé ládé Allahu Akbar kékeré. Afa wa Sulaimana Soki. afa wa Abdul TV wọ́n ní kí n sọ fún yín pé ẹ bá ṣe wò pẹ́ tó láyé ọmọ yìí ò ní kójú ra yín ta. Amina. ẹ ní ṣe gbé ẹ ní gbé sí àfọlá wọn. Alájọ wa Sẹ̀mí Adémọ́lá. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.